ó ń rúgbó bọ̀ o bẹ́ẹ̀ bá gbé ìjọba fún Tinubu ágùn lè ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ni wọ́n fohùn léde. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC wọ́n ti ṣetán báyìí láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú ìjọba tuntun tó ń bọ̀ wá ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba àpapọ̀ tí wọ́n bá lè gbé ìṣàkóso ìjọba fún Bọ́lá Tinubu. Ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì ní tí ìjọba Tinubu tó bá kọ̀ láti ṣe àtúnṣe tó yẹ sí àwọn ibùdó ìfọpo títí ìjọba àti àwọn ibùdó ìfọpo títí alábọ́dé pẹ̀lú gbogbo ilé-iṣẹ́ tí wọ́n ti ń fọ epo rọ̀bì ní orílẹ̀-èdè yìí, wọ́n ní àwọn ó gùn lé ìyanṣẹ́lódì káàkiri kọ̀rọ̀kọ́ńdò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Muhammadu Buhari ti kéde ṣáájú wípé òun yóò yọ owó ìkúnpá owó orí epo kó tó di wípé òun yóò parí sáà kejì. Mínísítà fún ètò ìṣúná ní orílẹ̀-èdè Nàìjíríà Zainab Ahmad ní ètò ìdìbò ọdún yìí àti ìlànà ìkànìyàn orílẹ̀-èdè Nàìjíríà òun ló fà á tí wọ́n ti fi yọ ìkúnpá owó epo kúrò. Mínísítà fún àwọn òṣìṣẹ́ Chris Ngige nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ó ní ìjọba ààrẹ Muhammadu Buhari yóò gbé ìlànà à ń tẹ̀lé láti yọ owó ìkúnpá orí epo fún ìjọba titun tí ó ń bọ̀ wá èèyàn tí Tinubu tó bá gba ìṣàkóso ipò ààrẹ. Ahmed Ambali ààrẹ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tó tún jẹ́ akápò ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn òṣìṣẹ́ kò fọwọ́ sí ìlànà yíyọ ìkúnpá owó orí epo. Ambali ní àwa òṣìṣẹ́ kò fọwọ́ sí yíyọ ìkúnpá owó orí epo títí ìjọba yóò fi ṣe àtúnṣe àti ohun gbogbo tó yẹ láti ṣe nípa títún àwọn ibùdó ìfọpo tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Adarí òṣìṣẹ́ ní ó ṣeni láàánú wípé bí orílẹ̀-èdè àgbáyé bí oníkálukú wọn ṣe ní epo rọ̀bì oníkálukú wọn ń fọ epo wọn lọ́dọ̀ wọn ni, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà lọ́mọ doríkodò lẹ́yìn òbí tó sì jẹ́ wípé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe tóbi tó kò sí ilé ìfọpo kan tó mọyán lórí. Títù Amba adarí àwọn olùkọ́ ní orílẹ̀-èdè yìí ó ní gbogbo ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó bá gbé ni àwọn fọwọ́ sí. Igbákejì ààrẹ òṣìṣẹ́ TUC Tom Hetim ó ní owó ìgúnpá orí epo tí ìjọba ń pariwo jẹ́ irọ́ ńlá tó sì jẹ́ wípé ojoojúmọ́ ni wọ́n ń sọ wípé àwọn fẹ́ yọ kínní ọ̀hún tó sì jẹ́ wípé ojoojúmọ́ ni wọ́n fi ń parọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìkúnpá owó orí epo yíyọ ni ìjọba ń parọ́ mọ́. A ti kọjá ìgbà tí ìjọba ń fi ìkúnpá orí epo halẹ̀ mọ́ wa. Ìmọ̀ràn wa fún ìjọba tuntun àti ìjọba tó wà lóde yìí ni wípé kí wọ́n ó ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ láláì jẹ́ bẹ́ẹ̀ á kẹsẹ̀ kan náà bọ́ ṣòkòtò. Owó tí wọ́n ń parọ́ mọ́ yìí irọ́ ńlá ni àní gbà. Ó ń rúgbó bọ̀ o bẹ́ẹ̀ bá ilé gbé ìṣàkóso ìjọba fún Bọ́lá Tinubu ágùn lé ìyanṣẹ́lódì. Ẹgbẹ́ òṣìṣẹ́ ló sọ bẹ́ẹ̀.